Breaking news, breaking news, breaking news. Ọmọ Yorùbá, a kú dédé àsìkò yìí, mo kí gbogbo amolùwà ní ọ̀gọ̀rọ̀ ẹnu. Mo jáde láti wá ṣe àlàyé ráńpẹ́ fún wa lórí ọ̀rọ̀ awuyewuye tó ń fò káàkiri lórí afẹ́fẹ́, lórí àwọn fídíò táwọn èèyàn ṣe síta lórí ọ̀rọ̀ wípé wọ́n àtáàkì ìró ẹkùn sí rọ́bẹ̀. Ọmọ Yorùbá, nígbà tá a bá àwọn bàbá wa sọ̀rọ̀, wọ́n jẹ́ ká mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ ohun tó normal ni, because nǹkan táwọn ń retí ní every minute táwọn dẹ̀ mọ̀ kó máa sì ṣẹlẹ̀ náà ní nǹkan tó ṣẹlẹ̀. Wọ́n ní normal thing ni, wọ́n ní ká lọ fọkàn wa balẹ̀ torí wípé àwọn tó àtáàkì wọn yẹn, àwọn ó dàbí àwọn special squad terrorist, kò ń ṣe àwọn normal ìṣọ́ àbùkọ. Àwọn tó wà yìí wọ́n wá bí n pé wọ́n fẹ́ wá kógun ja odidi ìlú. Ṣé mọ̀ bóyá máa rí tó bá fẹ́ kógun ja odidi ìlú? So àwọn bàbá wa ní ká sọ fún yín wípé kò sí bẹ̀rù kan àfi gìrì àparò. Wọ́n ní àwọn kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọn ò bá kọ̀, ó normal. Mi wá mọ̀dí táwọn èèyàn fi wá ń sọ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ káàkiri. Báwo ni ẹni tí gbogbo ìlú ń bẹ̀rù, tí gbogbo ayé ń bẹ̀rù, kẹ́nìkan wá dìde àtàwọn èèyàn ẹ̀ kọ́ náà fẹ́ lọ kojú ẹ̀, wọ́n fẹ́ lọ lé kúrò níbi tó wà. Kódà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, gbogbo onúgbò reserve yẹn, àwọn Fúlàní tó wà níbẹ̀ wọ́n ti sá sẹ́yìn lọ bí tó lọ very far. Àwọn tó ṣe ìkọlù yìí, nígbà tá a máa gbọ́ látẹnu ìjọba, wọ́n ní àwọn cross border terrorists. Mi ì lè sọ pé rọ́ ni, torí àwọn nǹkan tó gbé dání wá bẹ́ẹ̀, ìbọn tó kéré jù bẹ́ẹ̀ ni anti-aircraft tí ọta ìbọn ẹ̀ máa ń lù tó yìí, tó máa ń tó yìí, tó yẹ pé tó bá láyẹta lára gan, ó máa níbi tó máa ní dé kó tó lè mú. Yes, ó níbi tó máa tí ayẹta ẹ máa gbóná dé, ó lè mú tó máa fi mú tó ní effect. Ìmí wà táyẹta rẹ̀ ò bá ṣe dáadáa, á wọlé díẹ̀, kò ní pa ẹ́. Ìtó yẹ kẹ́ni yẹn fi kú kó fọ́ ẹran ara ẹni yẹn ká, kò ní ṣe bẹ́ẹ̀. Á kọ̀ wọlé nígbà tí ìṣó bá gúnyàn, wọ́n á dẹ̀ yọ wọ́n àsìkò tó yẹ kó ṣe sí. Ìdí nìyẹn tá a fi sọ fún yín pé ẹ̀yin èèyàn wa, ẹ lọ fọkàn yín balẹ̀. Olóyè Sunday Igboho àtúnfiṣẹ́ ogun rán ni. Yes, nígbà tí ìkọlù yìí máa wáyé, àwọn ò ṣe bẹ̀rẹ̀ láti ibi tó jáde yìí, wọ́n ti lọ bẹ̀rẹ̀, wọ́n ambush, wọ́n ṣoríṣiríṣi, bọ̀ ju gbogbo ẹ̀ lọ, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, ọwọ́ tiwa tún dùn wọ́n dáadáa. Ṣèbí àwọn èèyàn wa jù ní a gbọ́ pé wọ́n sustain. Ṣé mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ni? Gbogbo ọ̀rọ̀ kọ́ la máa gbé síta. Ṣùgbọ́n ọmọ Yorùbá, mo kàn sára sí Olóyè Sunday Igboho. Akọni ni wọ́n ti ń ṣe eléyìí tí wọ́n tún wá ṣe yìí, ó kọjá àfẹnusọ. Ọmọ Yorùbá, ẹ lọ fọkàn yín balẹ̀. Kí lẹ rò pé ó fà tó fi ṣe ìkọlù yẹn? Torí nǹkan méjì. Alákọ̀ọ́kọ́, wọ́n rí i pé olóyè ti débi táwọn èèyàn àwọn wà, torí àwọn tó wà yẹn kò ní ṣe àwọn tó wà ní forest yẹn. Àwọn tó wà ní forest yẹn, wọ́n sunkún lọ bá àwọn Futajalọ wọn, wọ́n sunkún lọ bá àwọn tó jẹ́ bàbá wọn pé òfin pé omi ti fẹ́ tẹ́ ìwọ̀n gbin lẹ́nu. Ẹ mọ̀ kí bọ́bọ̀ tó ń bọ̀ yìí, a lè kojú ẹ̀ o. Kódà gan bá ṣe gbọ́ àwọn tó ambush yìí, à ń padà gbọ́ pọ́n helicopter lọ gbé wá with sonic sound. Ṣé mọ̀ pé tẹ bá rántí kankan, ẹ rí pé ìjọba Amẹ́ríkà wọ́n sọ̀rọ̀ kan nígbà tó fẹ́ lọ gbé president Venezuela. Gbogbo àwọn aircraft tó gbé lọ ni wọ́n fi sonic sí lára. Sonic yẹn ó máa kọ́ọ̀bù gbogbo ariwo helicopter yẹn pa. Tí ẹ̀ ní gbọ́, kò ní dún rárá. Sound tíntínní kò ní jáde lára ẹ̀. Ó wà lẹ́yìn yín báyìí, ní gbọ́ sound kankan. Òun làwọn Fúlàní, ẹ sọ fún mi, níbo làwọn Fúlàní ti lọ rí irinṣẹ́ tó lágbára tó yẹn? Àwọn Fúlàní tó jẹ́ wípé wọn ò lè travel lọ sí anywhere in the western world. Western world nìkan dẹ̀ ni wọ́n ti lè rí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Àwọn Arab nation gan ò ní. Amẹ́ríkà àtàwọn ìlú kọ̀ọ̀kan ni wọ́n ní. Bí Amẹ́ríkà, bí Russia, ó tán. Mi ń gbọ́ China gan ò tí ì ní bí mo ṣe gbọ́. So ẹ sọ fún mi, n tà ń sọ leléyìí. Tó bá jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ṣe àtìlẹ́yìn tó yẹ fún Olóyè Igboho láti bẹ̀rẹ̀, ó ti ṣe kó má rí báyìí, because àti ẹ̀ ti gbàgbé bá fẹ́ ká àwọn ọmọ. Olóyè Sunday Igboho dẹ̀ sọ̀rọ̀ kan, wọ́n ní kò sí àwọn ọmọ nìkan làwọn wà after o. Lẹ́yìn tí ọ̀rọ̀ ọmọ bá parí, gbogbo igbó yẹn ló máa flush. Igbó yẹn ò kọjá àkọ́tà lè flush náà.
gbogbo ala gbọ́ nígbà tí Niger State Governor Bago àbí kí ló kọ ọ̀bọ Fúlàní ẹ̀ tó kó tractor tó gbóònù almost 1 million acres. Is it acres or hectares? Tó bá lè ṣe tí gómìnà Niger bá lè ṣe, Niger State ò ní resources tó any state ilẹ̀ Yorùbá náà. Gbogbo ilẹ̀ Yorùbá ni wọ́n make owó gidi tó kò sí nǹkan tí wọ́n fẹ́ rà tí wọ́n lè rà. Ọmọ Yorùbá kẹjá kan sára sólè Sunday Igboho akọni ni wọ́n, kí bandit kó ambush ṣe mọ̀ pé normal àwọn cross border terrorists yìí àwọn náà ni wọ́n lò fún general kan tẹ́ bá rántí tó ká àwọn ọmọ lọ sójú ogun tí ó padà lélẹ̀ tó ń pe helicopter, gbogbo communication tó ń pass for helicopter yẹn tí àwọn afẹ̀míṣòfò tí wọ́n dẹ̀ ń gbọ́ wọ́n dẹ̀ ń fọ́ọ̀lù ẹ̀ tí wọ́n fi mú ibi tó wà. Wọ́n débẹ̀ kẹ́rí helicopter tó wà lókè tó communicate pẹ̀lú kí wọ́n tó débi tó wà àwọn afẹ̀míṣòfò ti débẹ̀. Òun lẹ ṣe rí tí bàbá Tinubu ó wà núdìí bàbá Tinubu ṣe mú El-Rufai tí wọ́n fẹ́ fi sílẹ̀ because kí ni tó bá ń lé ẹ̀ yẹn àwọn tó máa ń lò àwọn communication company àwọn high government security officials, not even all the officials, àwọn official tó jẹ́ high bíi director of DSS, inspector general of police, comptroller general of custom, and so on and so forth. Àwọn number 1 number 2 number 1 gan ló máa sábà lò tẹ́lẹ̀ mọ̀ wípé kò ń ṣe nǹkan kékeré ló bá lọ́wọ́ El-Rufai àtàwọn afẹ̀míṣòfò. Àwọn afẹ̀míṣòfò wọ́n máa fi intercept communication country so that wọ́n á lè gather information, wọ́n á lè bọ̀bọ̀ ìmọ̀ àti surveillance tó máa fi capture ẹ̀ka tiẹ̀ dúpẹ́ náà àgbọ̀ pé anybody kú. Láwọn tó dẹ̀ ní júrì gan bóyá èèyàn kan àbí èèyàn méjì àbí kankan làwọn tó mo sì máa padà jáde wá fún yín ní full details. Mo kàn sọ eléyìí so that kẹ́ lè mọ̀ wípé nǹkan ti ń lọ. Àdúrà yín nìkan ló kù kẹ́ máa fi ràn wọ́n lọ́wọ́. Olóyè Sunday Igboho tọ owó lọ́wọ́ anybody, wọn ò béèrè owó, wọn ò béèrè anything. Kò túmọ̀ sí pé a lè ṣe ìrànlọ́wọ́ fún wọn, a lè ṣe. Ṣùgbọ́n ìdí tí mo fi mú ọ̀rọ̀ wá ni pé mo rí ìyá olórí burúkú kan tí Taniọlọ́run sọ̀rọ̀ nípa ẹ̀ láìpẹ́ yìí tó jáde tó ní drone tí tó Olóyè Igboho fly ṣé àwọn terrorist ló ń wà ní, ṣé bandit ló ń, kí ni ṣé àwọn Fúlàní ni, kí ni ìyàtọ̀ láàrin Fúlàní bàdà àwọn náà kọ́ ló ń jẹ orúkọ yẹn ni originally terrorist náà, but àwọn ìjọ àwọn bàbá wọn nílẹ̀ Haúsá wọ́n ti pé ẹnu ti ń kó àwọn jù, wọn ò dẹ̀ fẹ́ jẹ́ kó bẹ̀rẹ̀ sí ní pa wọ́n lọ́ fi pọ̀ wọ́n bandit. Ẹ lọ wo ìyàtọ̀ láàrin bandit àti terrorist, ẹ rí i pé ohun táwọn Fúlàní yẹn ṣe is pure terrorism. We say no to terrorism in Yoruba land because we are peaceful people and we will continue to defend ourselves and protect our land. Ọmọ Yorùbá ẹ ṣàdúrà fún Olóyè Sunday Igboho, ẹ ṣàdúrà nǹkan ní target àwọn òrì yẹn. Ohun tó wà lọ́kàn wọn ni pé táwọn bá ti mú kúrò gbogbo àwọn ọmọ tó ń tẹ̀lé àṣà irọ́ díẹ̀ ní igbá là ń pa ẹnìkan kì í pa àwo. Gbogbo tó Olóyè Sunday Igboho bá ṣe nínú reserve forest tàbí nínú igbó kọ̀ọ̀kan nílẹ̀ Yorùbá àṣegbé ló máa jẹ́, àṣeyèdè ni, àṣeyẹ ló máa jẹ́, kò ní jẹ́ àṣe kàdánwò, kò ní jẹ́ àṣe regret, kò ní jẹ́ àṣe sọ pé kí ni mo ṣe léyìí sí. Tẹ́ bá wò dáadáa ẹ mọ̀ pé akọni ni Olóyè Sunday Igboho. Eléyìí ní nǹkan táwọn kan ń sá fún tó fi sọ pé ń dóde ìjọba. Ìwọ tó yẹ pé nígbà tá Aláàfin ò tí kù, mo kàn ń wá àwọn ọmọ Ààrẹ Gani Adams nígbà tó ń wí wórówóró tó ń wí. Àánú wọn ṣe mí tèmi ṣọlọ́run, wọn ò mọ̀ pé ìjà tí Igboho ń jà gbogbo wa ni wọ́n ń jà fún. Wọ́n dẹ̀ mọ̀, ṣùgbọ́n ìjà lára ò tán bọ̀rọ̀. Ẹni jù mí lò ṣe wí lẹ́jọ́. Èèyàn wọn kò dẹ̀ sẹ́ni tó máa fún lọ́kọ́ pé oko tó ní irú sábẹ́ ara ẹ̀. So ẹ̀yin tẹ́ ń comment tẹ́ ń bú àwọn ọmọ Ààrẹ Gani Adams kẹ má yẹ kó já yìí lẹ́nu. Orogún òwò ló ń ṣe wọ́n. Olóyè Sunday Igboho dẹ̀ ṣòwò débi tó máa ṣorogún. Gbogbo nǹkan tó Olóyè Sunday Igboho wà after ní báwọn ọmọ Yorùbá ṣe máa bọ́ lóko ẹrú. Wọ́n wá fly drone tí wọ́n bá drone to fly tó ju footage ẹ̀ síta ẹ̀ kẹ́ ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ mọ òótọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n kí ni ká ti gbọ́ pé òun ló ṣe, kí ni ká ti gbọ́ pé òun ni wọ́n gbé fún, kí ni ká ti gbọ́ pé òun ló kájú ẹ̀. Mo rí kan náà àwọn ọ̀gá OPC tí Ààrẹ Gani Adams tó gbójúlé tó jáde tó wá ń wúwo tó ní kò kí ń ṣe 35 million ló gbà lọ́wọ́ àwọn o, 13 million ló gbà lọ́wọ́ àwọn. Can you imagine? Can you imagine?
nígbà tá a jáde tá a pariwo pé àwọn terrorist wọ́n jí ọmọ OPC gbé tó dẹ̀ jẹ́ OPC under Ààrẹ Gani Adams tó béèrè fún 35 million. Àwọn tó jí gbé àwọn tó wọnú igbó bí àwọn Ìgbòho ṣe wọnú igbó yìí ni o tó ń tanra wọn tó náà fẹ́ lọ ṣe ọkọ nugbó terrorist Fúlàní tẹ̀ tó wà lọ ó jí wọn gbé. Wọ́n tún ní káwọn kan tún kó ransom lọ, ransom 30 million. Ṣé ransom 3 million àbí 13 nìyàn bí márùn máa tẹ̀lé? Nígbà tá a gbọ́ pé àwọn tó kó lọ bí àwọn 3 àbí 5 lọ kó lọ fáwọn terrorist tó fẹ́ fi gba èèyàn wọn lẹ̀. Bó ṣe dé bẹ̀ báyìí àwọn Fúlàní terrorist ṣe ni wọ́n tún nawọ́ gún àwọn náà tọ́jú 5 àbí 6 bẹ̀ táwọn Fúlàní ti gbé báyìí. Can you imagine? Àwọn tó dẹ̀ ń búgbò wo rèé àwọn tó ń búgbò wo rèé o. Lágbára Ọlọ́run a ní gbọ́ pé anybody pé nǹkan burúkú ṣẹlẹ̀ nínú àwọn tó tẹ̀lé lóyè Sunday Igboho torí àwọn tó tẹ̀lé wọn akọni ni gbogbo wọn, akọni ni wọ́n. Èmi gan ó jẹ́ kí n wà ń bẹ̀ but due to àwọn nǹkan kan iṣẹ́ táwa ń ṣe ló yàtọ̀. Gbogbo bí ìsáfọ̀ ẹ ṣe wà yẹn kọ́lọ́run ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run aláwọn ọmọ Yorùbá tó nílàkàì tó wà ní situation room ó yá ibẹ̀ ló tún wà gbogbo oríṣiríṣi oníkálùkù ló níṣẹ́ tó ń ṣe. Drop footage tó drop yẹn ẹ mọ̀ pé ìbẹ̀rù ló jẹ́ fáwọn Fúlàní bó ṣe drop ẹ̀ yẹn wọ́n á mọ̀ pé ojú wọn ti ká lé ó ti ká oko wọn ní choice either kó sá lọ tàbí kó wọ́n relocate síbòmíì. Ọ̀yọ́ sì tàṣà ní àlàáfíà. Àwọn ọmọ tí wọ́n rẹ̀ kó iná wọ́n mọ̀ pé bí dúró ṣe ń wọ àwọn táwọn bá náwọn fẹ́ máa kó àwọn ọmọ tó ń kó lọ ọ̀ṣẹ́ máa yá wọn táwọn bá dẹ̀ ní káwọn ìbọn pa àwọn ọmọ yẹn tàbí kó pa wọ́n problem ni so wọ́n á fẹ́ yọ àwọn ọmọ yẹn sílẹ̀ kó sá lọ. Mo dẹ̀ lè assure yín pé ìròyìn ayọ̀ ó ń bọ̀ láìpẹ́ yìí. Àwọn kọ̀ọ̀kan wà tó ti ṣẹlẹ̀ táì ti fẹ̀sọ̀ síta ń ṣe tó bá ti fún wa ní go ahead ká release video release àwọn fídíò kọ̀ọ̀kan tó máa rí bí kúlé ò bá pa ni ètò òde ò lè pa ni. Yes. Ṣèbí nǹkan tí wọ́n tún discover ní gbọ́ Ọ̀yọ́ ṣèbí látara drone footage yẹn ni wọ́n kọ́ detect irú ẹ̀ l'Ògùn state but ìtọ́ detect yẹn ó ń kọ́ṣẹ́ lẹ́gbẹ̀ẹ́ tó rí ní Ọ̀yọ́ state ni àwọn tó ń ṣe egbògi olóró bí àwọn nǹkan tó máa ń fi símú nǹkan kan bẹ́ẹ̀ gbé mi ìfẹ́ dárúkọ ní English torí ìkànnì táwa ìwọ̀n fàyè gbà gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Tẹ́ bá wojú mi gan ẹ pé mo somehow touched yes because ìròyìn ò ń ṣèròyìn tá máa dákẹ́ sí àti ráwọn kan tó fi máa fi ṣe propaganda wọ́n ti pa gbogbo wọn wọ́n ti ṣe irọ́ ní gbogbo ẹ̀ it's all lies. It's all lies. Aláwọn tọ́kọ̀ tí gẹ́gẹ́ bí mo ṣe ń gbọ́ báyìí tọ́kọ̀ sustain little injury ó dẹ̀ normal tí ó bá rí bẹ́ẹ̀ wọn ò ṣiṣẹ́ ọ̀kan nìyẹn kí ẹ̀ máa fojoojúmọ́ wá terrorist káàkiri eré rẹ̀ pé ni mọjọ́ tó lè Sunday Igboho ti sunulé wọn ni ṣẹ́mọṣẹ́ tí wọ́n ń ṣe ni wọ́n ń ṣe gudugudu méje ẹ̀yà 6 látìgbà tó rẹ̀ tí wọ́n ti ń bọ̀ àwọn tí Ọ̀yọ́ ṣe gọ́ọ̀mẹ̀ntì sọ pé wọ́n dá sínú igbó tán mélòó ni wọ́n láti bá pàdé kẹ́ ẹ̀ mọ̀ bí tí Igboho wà ní Igboho ti wà níwájú fẹ́lẹ̀ tó pé wọ́n ti wà ní ibi tí wọ́n wà òun ló fa ìkọlù tí wọ́n ṣe wọ́n mọ̀ pé táwọn bá reinforce táwọn lé àwọn olóyè Igboho sẹ́yìn padà wọ́n máa kó ogun àwọn ọmọ yẹn tàbí káwọn já àjà wọn kí ni ló fà á tí wọ́n ṣe attack láti jọjọ yìí wọ́n mọ̀ wípé àwọn táwọn wà ní ìjáde ọmọ yẹn wọ́n kéré wọ́n wẹ́ wọ́n bìlò ẹ wo drug cartel tí wọ́n rí ní Ogun State níbi tí wọ́n ti ń produce egbògi olóró tí wọ́n tún rí ní Ọ̀yọ́ yìí ṣèbí látara dúró gbogbo iṣẹ́ tó ti ló yẹ kó rí nísìnyí báyìí àwọn NDL ti lọ kó gbogbo àwọn tó ń wà ní Ọ̀yọ́ tó jẹ́ pé wọ́n jẹ́ international drug baron kò yẹ pé wọ́n ní small place tó ti máa ní wọ́n ní odindi factory ńlá tó worth billions of dollars inú reserve forest. Gbogbo àná lára àwọn drone footage kan nígbà tí Olúwàmí Ìgbòho ṣá tó fly drone sókè àríbi táwọn Fúlàní tó kọ́lé tó ṣe wọ́n ti débi tó wà gan-an. Ibi tí wọ́n dẹ̀ dé yẹn in the history of Nigeria látìgbà tí reserve forest yẹn ti wà
táwọn afẹ̀míṣòfò ti ń lò kò tí ì sí anybody tó dé 10% ibi tí Ìgbòho dé, kò tí ì sí. Ẹni tó bá dẹ̀ ti rí kó sọ ká gbọ́. Ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Ẹni bá máa dáṣọ sílé lọ́rùn tọ́rùn ẹ̀ là ń wò. Òun ló fà á tó lè Sunday Igboho ṣe fẹ́ make sure pé Ọ̀yọ́ yìí o àwọn kọ́kọ́ fọ́ mọ́ná kó tó bọ́ sẹ́nu tó ilé wọn nìyẹn. Tá a bá fi ilé wálẹ̀ tí a lọ ń jà fún ilé onílé, tá a bá máa padà dé sílé tiwa padà, wọ́n ti ṣe gbà wọ́n wá ń jàǹbá, wọ́n ti pa gbogbo wọn, wọ́n ti ṣokò síkọ̀ tí kò lè ṣẹlẹ̀. Bọ̀ tó bá kọ́kọ́ fọlé mọ́ áhùn gẹ́gẹ́ bí wọ́n ṣe fọ Ìgàngán mọ́ àti gbogbo Òkè Ògùn méjèèjì tó di pé ó di ẹ̀rù jẹ̀jẹ̀ tí Fúlàní kankan ò lè wọbẹ̀ mọ́. Látìgbà tí olóyè Sunday Igboho ti bẹ̀rẹ̀ operation rẹ̀ sáfún ẹ̀ sí, ẹ sọ fún mi, ó dẹ̀ mélòó tí Fúlàní attack ní Ọ̀yọ́ state? Because inú reserve yẹn ni wọ́n ń gbà tó fi operate. Olóyè Sunday Igboho dẹ̀ ti dí wọn lọ́wọ́, wọn ò lè wá nílùú wá ṣe mọ́. Ẹni ìjínigbé tó bá wáyé nínú anywhere ní Ọ̀yọ́ state lè ní kẹmọ̀ pé àwọn tó wà nílùú lọ ṣe, àwọn Fúlàní tó wà nílùú tẹ̀tí ń rí nìyí pé àtijọ́ wà tipẹ́tipẹ́ 20 years rèé 50 years rèé. Ẹ wo Sàlíù, ẹ fi Sàlíù kọ́gbọ́n. Sàlíù gbọ̀ngàn tó káwọn ajínigbé tó kó wọn mọ́ra tó ń terrorize gbogbo Ọ̀yọ́ state tó dẹ̀rù jẹ̀jẹ̀ tí gbogbo àwọn alágbára ilẹ̀ Yorùbá ò lè face torí òun ló ní IG, òun ló ní CP, òun ló ní gbogbo ibi tí wọ́n lè gbé wọn lọ. Ẹni tó tún jẹ́ Attorney General of the Federation tó jẹ́ Chief Justice Malami ọmọ Fúlàní ni. Ẹ sọ fún mi, ṣùgbọ́n ẹni tí ọlọ́pàá bá mú ló máa gbé lọ ilé ẹjọ́. Ẹni tí ilé ẹjọ́ bá dájọ́ fún òun ni wọ́n máa gbé sẹ́wọ̀n tàbí ló máa ná fẹ́ lọ pa. Ẹni tọ́rọ̀ ẹ̀ díwájú adájọ́ tí adájọ́ dànù, sorry, ẹni tọ́rọ̀ ẹ̀ tó déwájú àwọn ọlọ́pàá tó dànù, tó déwájú army tó dànù, iwájú DSS tó dànù. Káàtẹ̀ wá sọ pé àwọn kan wá fagídí gbé tó gbé lọ ilé ẹjọ́, tó gbé lọ sí ilé ẹjọ́ straight tí wọ́n lọ fún ìwé tó involve ọlọ́pàá bẹ́ẹ̀nìtì tó tún déwájú adájọ́ tó yẹ kó dájọ́ tí ẹ tún dànù. Wọ́n ti take over everywhere ní Nàìjíríà. Ìyẹn ni gbogbo wa ṣe gbọ́dọ̀ dúró pé ohun tó fẹ́ ṣe fún bàbá Tinubu yìí a ò gbọ́dọ̀ gbà kó possible. Ẹ mọ̀ pé I'm not Tinubu fans. Mi ì sínú àwọn tó ń ṣe òṣèlú pẹ̀lú Tinubu, mi ì dẹ̀ sí nínú àwọn tó ń tẹ̀lé wọn. Ṣùgbọ́n tẹ bá wò dáadáa ẹ rí i pé bàbá Tinubu nídìí ìrànlọ́wọ́ gbọmọ Yorùbá lásìkò tá a wà yìí. Kò ń ṣe lọ́rọ̀ ìbò nìkan. Ohun tó fẹ́ ṣe ni pé system tó lò fún Goodluck Jonathan nígbà tó yẹ kó pè fún confab, wọ́n dẹ̀ mọ̀ kí confab tó pè fún yẹn is either kí Nàìjíríà pín tó bá rí pè délẹ̀. Wọ́n sì send message sáwọn èèyàn ni wọ́n dájọ́ sí pé confab fẹ́ wáyé kọ̀ọ̀kan bẹ́ẹ̀ làwọn Fúlàní ṣe make sure pé wọ́n yọ Jonathan. Ọmọ kìí tí confab yẹn bá wáyé inú kí Nàìjíríà pín tàbí ká padà sí restructuring. State police díẹ̀ máa ṣẹlẹ̀. Gbogbo nǹkan yẹn ni wọ́n ti sáré forí wò lọ́ fi lọ kó àwọn jàǹdùkú ajagunta ní wọ́n fi kó wọn wọlé. Àwọn afẹ̀mí ẹni ṣòfò, àwọn afẹ̀mí ṣòfò tí wọ́n gbọ́ rèégbè, àwọn ajínigbé agbénipa oríṣiríṣi àwọn ẹgbẹ́. Téèyàn bá jẹ́ èèyàn rí kì í ṣe lè mọ gbà àwọn ẹni. Ṣùgbọ́n nígbà tó yẹ pé iṣẹ́ tí wọ́n ti ṣe tipẹ́tipẹ́ ni wọ́n mọra wọn kó wọn wọlé. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn ní ìfọ́nà ìfọ̀nṣù. Wọ́n fi kíní yẹn fi gbàgbé Jonathan jẹ́ torí pé ó pè fún confab. Ó fẹ́ ṣe nǹkan tí Nàìjíríà fi máa bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tó máa fi bẹ̀rẹ̀ sí ní dà. Àwọn kẹ̀dẹ̀rẹ́ wọn ò fẹ́ gbogbo nǹkan bẹ́ẹ̀. Ohun tó bá jẹ́ ẹkún fún wa ní south, ìdùnnú ni fún north. Ohun tó bá jẹ́ ìbànújẹ́ fún àwọn ọ̀bàyéjẹ́ tó wà ní north, òun ni ìdùnnú tiwa. Ẹ̀yin náà ẹ wò, ṣé àní àmì ni, àní ọlọ́pàá ni, àní DSS, ṣé àní SSS ni, àbí ká ní àwọn special squad, ECOMOG kankan, a ní bọ̀ wọn ò jẹ́ kó ṣiṣẹ́ torí àwọn tó wà ní charge ọ̀rọ̀ yìí ó kọjá àwọn tá à ń rí. Ó dé yí bàbá Tinubu dáadáa. Òun lè ṣe rí pé bàbá Tinubu ń dì pẹ̀lú àwọn Fúlàní yẹn seriously
wọn ò fi yọ bàbá Tinubu nítorí àwọn propaganda tá à ń gbọ́ ó yáwó ó kówó jẹ ó ṣe kéré kan, wọn ò against bàbá Tinubu gan torí pé wọ́n pààyàn, wọ́n against wọn torí wọ́n ti round right wọn pé eléyìí tá bá ṣọ́ra á pín Nàìjíríà tàbí kó ṣe regional restructuring. Àṣírí tó wà díẹ̀ nìyẹn ló wà ń di ìpànìyàn, wọn ò dẹ̀ fẹ́ kó wáyé. Ẹ wo Buhari náà, ó lo 8 years ó pé, bó tiẹ̀ jẹ́ pé àti second year tí wọ́n wà bí as president láti mọ̀ bóyá wà láyé mọ́ àbí wọ́n wà láyé. Oríṣiríṣi ìròyìn lọ lọ́tùn lósì ó lo ọdún 8 ó pé. Kò ṣe Buhari ló wà l'Aso Rock, àwọn kàbá ló wà ńbẹ̀ tó ń múlẹ̀dé tó dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ torí pé wọn ò fẹ́ jẹ́ kí Yorùbá kó bọ́ síbẹ̀. Normal bóyá lọ yẹn Ọ̀ṣínbàjò ló yẹ kó take over. Bọ̀ ọmọ kí tó nígbà tó mọ̀ pé kò sí láyé mọ́, ọmọ kí tó Ọ̀ṣínbàjò bá take over ìjọba yẹn dìjọba Yorùbá nìyẹn, wọn ò fẹ́ kó rí bẹ́ẹ̀ ni wọ́n fi lọ fọ́ọ̀mù àwọn kàbá. Ẹ wo bí gbogbo wọn ṣe fi ń ṣe sónú ẹ̀kú, bọ́n ṣe pààyàn tó níjọba Buhari. Èwo nínú àwọn olórí àwọn Fúlàní lẹ rí tó jáde wá sọ̀rọ̀? Ṣé Sànúsí ò sí láyé ńgbà yẹn? Ṣé Lámídì Sànúsí ò sí láyé? Ado Bayero ò sí láyé? Sàtánì Sókótó ṣóun náà ò sí láyé? Babangida, Abdulsalam, Gowon, gbogbo wọn tó jẹ́ pé àwọn ló ba Nàìjíríà jẹ́ níbi tó dé lélẹ̀ yìí. Kí ló sọ? Wọ́n dákẹ́ fẹ́m, wọ́n wá ń wò. Àwọn tó dá wàhálà yẹn lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn wàhálà tá à ń fèsì lélẹ̀ àwọn tó dá ètò kó jù bẹ́ẹ̀ lẹ́nu. Irú àwọn èèyàn bí Ààrẹ Gani Adams, àwọn ló jẹ́ kó máa rí Yorùbá bí ọ̀lẹ. Torí pé kí ni wọ́n gbé àwọn ìgbésẹ̀ kan tí ò dáa ní Ààrẹ Gani Adams. Mi ní fẹ́ nu mi sọ, màá pílẹ̀ tó gbàgbé fẹ́ tí wàá gbọ́. Kó má dàbí pé Masbi ló sọ bẹ́ẹ̀. Kó tó di pé mo pílẹ̀ àṣírí yìí fún yín, gbogbo ara gbọ́. Lẹ́yìn tí wọ́n ṣe ìkọlù sáwọn olóyè Sunday Igboho, tí àwọn olóyè Sunday Igboho tí wọ́n bá wọn fà, wọ́n ṣe dúró, wọ́n sá lọ nínú àwọn, wọ́n gbé lẹ̀ torí gbogbo nǹkan tó ń rìn nígbà tó bá kàn fọ́n omi kiri ni, wọ́n sá lọ. Àwọn tó fara pa níyàn ọ̀pọ̀ àbíyàn méjì kò dẹ̀ ṣe very serious something like that. Gẹ́gẹ́ bí nǹkan tí mo ṣe ń gbọ́ kẹ́ mọ̀ kíkọ̀ tó bá gbọ́ lẹ́nu mi confirm. Yes. Now ẹ jẹ́ kọ́kọ́ play àṣírí tí wọ́n tú nípa Ààrẹ Gani Adams. Ẹ gbé kọ́ play ẹ̀ fún àfigbájọ gbọ́. Kó má dàbí pé Masbi onírọ́ ni irú ẹ̀ ti pọ̀ jù as usual, gẹ́gẹ́ bí nǹkan tí ẹ̀yin kọ̀ọ̀kan máa ń sọ. Ẹ jẹ́ n play ẹ̀ fún yín. Kó má dàbí pé normal gan níṣe ló yẹ kí n gbé fídíò yẹn síbẹ̀. Bọ̀ torí for now mi ní facility tí mo lè fi ṣe bẹ́ẹ̀. Èyí tá a ṣe ń pariwo fún yín nìyẹn, ẹ support wa. Bí mídíà bá ṣe lówó sí, bẹ́ẹ̀ lẹ ṣe máa gbádùn ẹ̀ sí. Èyí náà wò ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ kí n máa wò lọ́dọ̀ mi live. But wọ́n ti hàn di ọ̀dà ìjẹ́ kó rí bẹ́ẹ̀. Nígbà tó sì financial support tí Masbi TV ń pariwo láti jọjọ́ yìí. Nígbà tí bàbá mi mentor mi bàbá wa Ọláyọmí Kóìkì, nígbà táwọn kan bá ń béèrè fún help, mélòó wà lára Masbi? Ìyẹn lẹ fi máa mọ̀ pé díẹ̀díẹ̀ tí Masbi ń ṣe gan ó ní ìdìrànlọ́wọ́. Ẹ má wò mí ràn, ení tere èjì tere á níbi tó máa dé. Ẹ support mi. Mo sọ fún pa need àwọn gadget tó serious. Àwọn gadget kan wà bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀, ó yẹ kẹ́ láǹfààní láti máa gbọ́ live either audio or video. Gbogbo nǹkan yẹn náà là ń ṣe ètò ẹ̀, pàápàá jùlọ tèmi ń ṣe fún Masbi TV láti lè máa wúlò fún ìran Yorùbá. Now ẹ ká gbọ́ ohun tí bàbá kan táwọn ìkànnì àgbàgbà Yorùbá tó sọ nípa
Ààrẹ Gani Adams tí mo sọ fún yín pé mo máa sọ inú last video tí mo ṣe now ẹ ká jọ gbọ́. Sorry, mo ń bọ̀. It's nobody before. Ẹ má gbọ́. It's nobody before. It's more popular and more respected than Gani Adams. In terms of freedom for you. Ẹ má gbọ́ o. If ìjọba ti tẹ́yìn tó gba ìdá ọ̀gbọ̀n tó gbàgbọ́ ìgbòho dá. Níbo? And Gani Adams is not ready to change. Ẹ máa fi kú o. Ìtàjú tí mo ṣe lé ní tí wọ́n máa ń dùkọ́ àdáwà jì àwọn sọ fún àwọn aṣẹ́kọ̀ọ́ lọ́nà àwọn. Bẹ̀rẹ̀ bá sọ ojú ọ̀gá ní sẹ́lẹ̀ tó àwọn sọ fún àwọn ìṣẹ́ tó lè. Torí kí n bẹ́ẹ̀ ni. Ìnẹ́ni kí ló ń pẹ́ set up ìlú ìpàkẹ́dọ̀ àjọ ọ̀gá sákàkù olórí tí akúnjágun lẹ̀ yóò bá ní. Mo ṣe tàbí ìkọ́ni lọ pé ó sọ pé kí wọ́n sì kúkú. Ẹ máa gbọ́ o. Ẹ sì kúkú. Ní àbálàjọ òwúrọ̀ wo náà àdílé kò mẹ́jọ Platform. Òun nìkan because bóyá gọ́ọ̀mẹ̀ntì mo rí o wọ́n káwọn ẹgbẹ́ náà ló mọ̀ pé ó mọ ọ̀nà sí bẹ́ẹ̀. Àwọn èèyàn yìí tó ti dáre ọmọ náà lọ́nà àpò ìdí. Bóyá láti ọ̀yọ́ pọ̀ bóyá mo fún tírì bóyá ìtàbí ọ̀dọ́. Ní second week ló pe àwọn ìtàkà ọ̀ Gani Adams tó ní ó yá ó fún jalè ló pẹ̀lú kí ló lè ṣe sí. Ìnáwó ẹ̀pẹ̀kẹ̀ pé kí ìjọba ẹ máa gbọ́ o láti ilẹ̀ nígbà tí bàbá ìgbà tó kọ́ kú wọn sọ̀rọ̀ kan nígbà tá Aláàfin kú wọn mọ̀ pé Aláàfin tó máa wá máa láyà wọn dẹ̀ mọ̀ kó máa yá bẹ́ẹ̀ wọ́n ní Aláàfin nìkan ló lè ṣìgún fáwọn gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n dẹ̀ sọ àwọn ìtàn oríṣiríṣi táwọn fún ara wọn fi fìdí ẹ̀ múlẹ̀ pé Aláàfin nìkan ló lè ṣìgún fáwọn Ọlọ́run dẹ̀ ṣe àjẹ́ Aláàfin míì Ọba Abdulhakeem Owóadé Ọba Owóadé Aláàfin Ọ̀yọ́ nígbà táwọn ewu yẹn fẹ́ pọ̀ jù táwọn ọmọ Yorùbá táwọn tí kábíyèsí gan rí i pé ayọ̀ àwọn ará bíi ti pọ̀ ẹ̀ka ètò wá nǹkan ṣe sí i kómi tó tẹ̀yìn wọ ìgbín ilẹ̀ Yorùbá lẹ́nu wọ́n dẹ̀ ránṣẹ́ wọ́n pa Gani Adams Gani ohun tó lọ́lẹ̀ Yorùbá yìí ò tẹ́ wa lọ́rùn kí ló lè ṣe sí sábàrà tiẹ̀ náà wọ́n ṣígun fún wọn wọ́n yìí ṣígun fún wọn báyìí Ààrẹ Gani Adams ti bá lọ sórí newspaper wọ́n náà ti ṣígun fáwọn o pé ṣùgbọ́n gómìnà nìkan ló lè ṣígun fáwọn pé nítorí modern ààrẹ làwọn jẹ can you imagine aláìní kan ṣe ti ń dá parí oṣù ẹ lọ gbogbo àwọn ọmọ tó ń pariwo yìí ẹni tó jí ọmọọṣẹ́ márùn-ún gbé tó yẹ pé ransom ló san tí òye kankan ṣe sí àwọn kan gbéyàn pàbí yàn méjì lágbótọ́ ọkọ̀ gbé nínú àwọn tó náà fẹ́ lọ wá nínú àwọn tó torí pé Ìgbòho wọ́n gbọ́ awuyewuye Ìgbòho ní about 2-3 months ago tó ń gbọ́ awuyewuye pé Ìgbòho fẹ́ dá ààrẹ kù sílẹ̀ wọ́n bá kán lùgbó Fúlàní bá palẹ̀ kan wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè fún 35 billion láti gbẹ̀lẹ̀ kanlẹ̀ allegedly lẹ́yìn tí yẹn rí bẹ́ẹ̀ wọ́n á fà á lọ fà á bọ̀ wọ́n bẹ̀ àwọn OPC ń bẹ Fúlàní láti jọ kó gba 30 million lọ́wọ́ àwọn mẹ́ta àbí márùn tí wọ́n náà lọ bẹ̀ tó fẹ́ lọ gbówó fẹ́ nìyẹn gbogbo wọn làwọn Fúlàní tó fìbọn kàn tí tó jí gbé pẹ̀lú ọwọ́ allegedly ẹ sọ fún mi what is that telling you ó ń sọ fún yín wípé kòròfo lásán ni gbogbo àwọn tó ń pè wọn ní OPC under Gani Adams. Nínú ìjọ ọ̀gá ìsìnkà wọ́n ní kò pẹ̀lú wọlé. Ẹ máa gbọ́. Wọ́n bá àwọn ẹgbẹ́ náà lọ́mọ pé ó ti mọ ọ̀nà sí bẹ́ẹ̀ lọ. Àwọn èèyàn yìí tó ti dáre ọmọ náà lọ́nà àpò ìdí. Bóyá láti Ọ̀yọ́ gbọ́, bóyá mo fún tírì bóyá ìtàbí ọ̀dọ́. Ní second week ló pe àwọn ìtàkà Gani Adams tó ní ó yá ó fún jalè ní pẹ̀lú kí ló lè ṣe sí. Ìnáwó ẹ̀pẹ̀kẹ̀ pé kí ìjọba kó lọ sí. Ẹni pé ìfúnná ti jẹ́ ọ̀rẹ́ ìtàkà wọ́n ní kò pẹ̀lú wọn lẹ̀ kó bá ní kí ìjọba ó fọ́. Wọ́n fẹ́ mú lọ. Ṣé ẹ pé nǹkan tí mò ń sọ nìyẹn ẹ support wa normal ó yẹ kí n ní solar generator standard one iná ìpín ṣe kìí túmọ̀ sí pé iná ìdíbẹ́ tán nìyẹn support mi ẹjọ́ lọ́ba búùkù fún ẹtì mi lẹ́yìn ká tó ra náà mọ ká lọ fi ṣe lọ́dọ̀ fi ṣe tó bá yẹ ká ṣe 021416870
0214168704. Mi ní kẹ́ dáwọ́ fún ìwé ẹkùn Masbi TV platform tí mo ní kẹ́ support so that iṣẹ́ tá à ń ṣe yóò ní dúró. Ẹ̀yin náà fídíò ẹ̀kọ́ mo produce a day tó lẹ̀ ẹ̀kọ́ yín bọ̀ pẹ̀lú àdúró information tí mo fẹ́ lè sọ pé ẹni tó máa receive intel jù mí lọ nínú Yorùbá Nation bóyá lọ ju ẹyọ kan méjì àbí mẹ́ta lọ tí ọ̀rẹ́ ṣe media yàtọ̀ sí bàbá wa Ọláyẹmí Kóìkì àwọn yẹn number 1 èyí dára náà number 2 mo rí bí àwọn wà number 3 or so àwọn náà ń gbọ́ ṣùgbọ́n kò sí gadget kò sí support gbogbo kíní yìí ni mo ní tẹ́lẹ̀ tí mò ń lò bọ̀dẹ́jọ́ mẹ́ta àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí mi lágbára Ọlọ́run mi ì ní irú ẹ̀ mọ́ ọ̀bùrú kan ṣẹlẹ̀ tó serious ìnáwó mi náà ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé lè ní wà lórí ẹsẹ̀ bàbá ẹ̀ sì wà nílẹ̀ o gbèsè ẹ̀dẹ̀ sì wà nílẹ̀ ẹ̀jẹ̀ lọ́ bá búkọ̀ fún ẹ̀ support mi 021416704 GTB Williams Olúwatósìn 021416704 GTB Williams Olúwatósìn làwọn ẹ̀ máa rí lórí ẹ̀. Now kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ ká máa gbọ́ fọ́nrán yìí lọ́nà. ó ló gbọ́ ojú ìlú ó lè tàbí ọ̀dọ́ ní sátọ́ndì wíìkì tó pé àlọ́ kára dáadáa tó ní ó yá ogún jalè ló pẹ́ kí ló lè ṣe sí ìnáwó ẹ̀ pé kí ìjọba kó lọ ẹni tí ìlú tó ti jẹ́ ọ̀rẹ́ kankan wọ́n ní kó pè wọ́n lẹ̀ wọ́n á kí ìjọba ó fọ́ tí aláàfin tó pè ó pé ó jà lọ́ gbogbo ẹ̀ kan ṣe fún he has still himself to ceremonial àlọ́ kankan. Bàbá wa yóò parọ́ ọba lẹ́nu tó sọ̀rọ̀ yìí náà ọba Ìṣẹ̀ṣà bí wọn bẹ̀rẹ̀ ọba it's not going to get relevance. Nígbà tó ń jẹ́ àlọ́ kankan owó yìí kí pọ̀ tó wà ní owó ti pọ̀ sí ìjọ tí owó bá dọ́wọ́ ẹ̀ lásìkò kúrò ní sí olówó ìpàdé àkókò ọtí gbowó lówó lọ́wọ́ olówó ìdìbò ṣe lè tẹ̀ ní ẹ̀dùn olówó bí àwọn àkókò máa jẹ́ ayé tó wá jẹ èmi ló máa dáwọ̀ tó wà lórí kí máa ṣe máa jì ó lè mọ́ kó pé kí ẹ̀kọ́ ẹ̀rọ tó wọ́n òde tó kó sí tó kó sí torí ẹ̀mí ìròdè ọkọ̀ Yorùbá ni wákàtà fún owó tó wà ní ẹ̀sìn àti ìgbàdo àti ìtòlù ẹ̀rọ tó wọ́n tó tẹ̀lé gàdá bẹ́ẹ̀ ọkọ̀ ìgbàdá àdàmú kú ní gọ́vùnà mi lọ Ẹ̀ka máa pè sí àjọ̀dún ọlọ́jọ́ lè àbẹ́bí sàbẹ̀jì lẹ́fẹ̀ẹ́sì. Àbẹ̀bẹ̀ ṣe ọdún olókùn. kò ní ní ìpínlẹ̀ tó débẹ̀ Yóò kó agbẹ́ká tó gbé àbí jẹjẹ wáìtì. tí wọ́n ní àwọn àlọ́ tébù. Yóò lè bẹ̀rẹ̀ tó gbẹ tó kù. Ẹni tó bá jọ mọ́ tó lè tẹ̀lé ìhà ẹ̀ kò bá yẹn sí mọ́. bí wọ́n bọ̀ tí gbogbo ṣe Ojú òyìnbó ni bẹ́ẹ̀ àgbà lọ́dún. bẹ́ẹ̀ Ìbò tó fẹsẹ̀ láyé lẹ́yìn tí kò sílẹ̀ ló wà. orúkọ ló wà Àti sílẹ̀ ṣe sọ́ọ̀bù. Gbogbo ẹ̀dá tó ń gba àpẹẹrẹ láyé ó lè rà pé èèyàn báyìí ló dìde nípasẹ̀ èèyàn lásán ni bẹ́ẹ̀ ni ibi tí wọ́n ti fẹ́ gbóyè sọ yé èèyàn tó dìde nípasẹ̀ yìí bẹ́ẹ̀ ni kíkà dáadáa sílẹ̀ sí nìkan ẹjọ́ wọn ṣe ní kó ní àti ẹ̀dá ọlọ́gbà rẹ̀ pé ní agric kan níjẹta ọlọ́gbà ọdún kan ní eré àfùgbọ́ àwọn ọmọ tí wọ́n rẹ́ sílùú àwọn kílò pẹ̀ wọ́n rẹ́ sílùú ẹni tí wọ́n jí gbé wọ́n mú kidnapper méjì àkọ́kọ́ wọ́n sá lọ wọ́n gbé fídíò jáde àwọn sọ pé àwọn háàtì dáàbò gbà yẹn mo sọ pé síríkì làwọn sì kò ẹsẹ̀ tó ń kọ̀ dẹ́kun ẹni àbí wọ́n bẹ́ẹ̀ tó jáde àwọn tó wọ́n gbé jáde pé síríkì ló háàtì ẹni ló sì inú ní ká ń tọ́ bẹ́ẹ̀ bàrà wọ́n tẹ́ ń gbọ́dọ̀ bẹ́ẹ̀ tí àwọn ẹlẹ́tì àti lẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá ẹni pọ̀ tó bá lọ́gbà àti ìwà tó fi wọn. ṣé ń gbọ́ kò sí wọn bẹ́ẹ̀ reality lọ sọ àwọn tó dẹ̀ náà lọ save àṣírí ti padà tú ìlara àwọn tí wọ́n lọ san owó tó lọ gbà lẹ̀ tẹ́bádẹ̀ listing sí kan tó ń sọ nínú fídíò ẹ̀yí pé bẹ̀rẹ̀ gan ṣe ilẹ̀ Yorùbá tó ń parọ́ pé Ìkòròdú àbí kankan ní wọ̀ ní ilẹ̀ Haúsá ni àdẹ̀rọ̀ mú pèsè kankan gan bẹ̀ àwọn tá à ń gbọ́ tó ń sọ̀rọ̀ ń bẹ̀ bí àwọn bí kò máa ń sọ Haúsá wọ́n ń sọ Ìgbò wọ́n ń sọ oríṣiríṣi àwọn èdè lọ sọ ń bẹ̀ yẹn àwọn kan sọ pé Ìkòròdú nígbà tó yá tọ́ ipá àwọn ìbá wọn fa wàhálà yẹn wá ní Calabar ló ti ṣẹlẹ̀ kìnìkan kí ló pèsè lọ sí Calabar ẹ fi ilẹ̀ Yorùbá sílẹ̀ nínú Calabar ṣé àwọn tó wà ní Calabar ṣé àwọn tó wà ní Rivers tó wà ní South kọ̀ọ̀kan ṣọ́ sọ fún pé wọ́n ní security ni ṣọ́ sọ fún pé àwọn ń já bíi tiwa nílẹ̀ Yorùbá ni káwa Yorùbá la ń fẹ́ kù ojú gbà mí tì fún ààrẹ nígbà tí mo gbọ́ pé wọ́n ṣe dirty something bẹ́ẹ̀
torí wọ́n rí pé Ìgbòho make a move wọ́n ṣe gbogbo ẹ̀. Èmi dẹ̀ mọ̀ pé this is just the beginning. This is just the beginning. Fún yín, Ọlọ́run á túbọ̀ máa fún olóyè Sunday Ìgbòho ṣe so that ẹ lè láyé mọ́lẹ̀ dáadáa, ẹ lè fi ọwọ́ ara yín fi fúnra yín kan jẹ, ẹ lè fi ọwọ́ ara yín fi bà tira yín jẹ́ 100%. Àpọ́nlé tíntínní tó kù táwọn ọmọ Yorùbá ń fún yín ẹ fẹ́ gbọ̀n dànù, ojú yín á dẹ̀ já. Ọ̀yọ́ state governor ti sọ̀rọ̀ nípa àwọn tó attack àwọn Ìgbòho, wọ́n ní àwọn cross border terrorists kankan bẹ́ẹ̀ yẹn ni. Àwọn kan ní báwo ni governor ṣe mọ̀ tí ó bá mọ̀ wọ́n kí irọ́ ni. Governor lè máa mọ̀ wọ́n because government máa receive intelligence láti gbogbo corner Ọ̀yọ́ state. So ẹ fi governor sílẹ̀, support governor la need. Tó bá yẹ pé governor support àwọn bàbá wa olóyè Sunday Igboho láti ilẹ̀ ni kò ní dé stage yìí. Ohun tó máa fi mọ̀ pé àwọn Fúlàní yẹn àwọn fúnra wọn dọ́kọ̀ ìyá wọn mọ̀. Àwọn fúnra wọn ò ṣe jáde tán bí tọ́ wà tó fi lọ pe àwọn foreign ajagunta tó fi lọ kó àwọn yẹn wọlé nípò helicopter. Ọmọ Yorùbá ẹ fọkàn yín balẹ̀, full details ṣì ń bọ̀. Eléyìí mo kàn sáré sọ láti lè jẹ́ kọ́kàn yín balẹ̀ pé ẹ fọkàn yín balẹ̀, kò sí kankan normal thing nìkan tó ṣẹlẹ̀. Security group tó bá wà active irú àwọn nǹkan bẹ́ẹ̀ gbọ́dọ̀ máa ṣẹlẹ̀. Bó ṣe ṣẹlẹ̀ yẹn ó ń jẹ́ ká máa mọ̀ wípé wọ́n ti make progress, wọ́n ti débi tó wà gbọ̀ngbọ̀n bí wọ́n fi ṣe nǹkan tí wọ́n ṣe yẹn. Kákàrà wọn má bàa tú sépo, kó omi má bàa tẹ̀yìn wọ̀ gbé wọn lẹ́nu. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ tó lè fara pa ẹ fọkàn yín balẹ̀, God is in control. God bless you all. Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà, Ìgbòho òòṣà, ìṣẹ̀lẹ̀ ń tẹ̀síwájú. Ìwẹ̀kùn no going back. Ọmọ Yorùbá ẹja lọ fọkàn wọn balẹ̀, kò sí mímì kan àfi gìrì àparò. Èmi ọmọ yín Masbiti mo sọ bẹ́ẹ̀ fún yín, ẹ fọkàn yín balẹ̀. Ẹ ti mọ̀ Ìgbòho náà, ohun tí Ìgbòho bá ní rẹ́yìn ẹ̀ wọn kì í bẹ̀rẹ̀. Yes, nígbà tí Sàlíù Gàngán ó le jù báyìí lọ, àti pásítọ̀ àti babaláwo àtàwọn aláàfáà àti ẹlẹ́bọ, mídíà, blọ́gà, nǹkan informant gbọ́n ló dákun social media tí wọ́n ní kó máa sọ negative kó fi discourage Ìgbòho kó má bàa wálé, lé Ìgbòho má wálé. Àwọn OPC tún sọ débi pé tí tó lé Ìgbòho bá wálé ó máa múra bí ẹlẹ́hàá ni, wọn bí wọn kọ́ sí ojú wọn lẹ̀. Bá ṣe wọ tó gèètì Ọ̀yọ́ gbàm, mo ṣe fídíò wọ́n sọ pé Masbi dà sí Ìgbòho rẹ̀ go live gbogbo ayé pé yes wọ́n wà mí báyìí. Mélòó ni wá ṣàpọ̀ ní àpọ̀ náà? Fídíò tá a ṣe làwọn tó nífẹ̀ẹ́ wá fi darapọ̀ mọ́ wa àtàwọn èèyàn wa. So what are you talking about? Ká ní pé Ọ̀yọ́ state government sọ pé ẹni tó bá wa máa ń mọ̀ yìí o àá fún wọn ní 500 billion, ìyẹn la lè sọ pé iṣẹ́ owó ní Ìgbòho ń ṣe. Kò sówó kankan láti ibì kankan. Olóyè Sunday Igboho is spending his personal money. Àfi tí ìjọba máa wò pé okay ó ti tó àsìkò táwọn máa dá sí nísìn bó ṣe attack wọn yẹn. Normal nísìn tí gọ́vùnà Ọ̀yọ́ bá fẹ́ ṣe ó jẹ́ kó bá Bàbá Tinubu sọ̀rọ̀, ó kéré jù AK-47, AK-49, anti-aircraft, revolver, RGP, oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ̀kọ́ kó fún Ìwẹ̀kùn pẹ̀lú àwọn security kọ̀ọ̀kan tí wọ́n jẹ́ expert kìíní yẹn tí wọ́n lè máa lò. But trust me, ẹwẹ kẹ́mà ìka fi gbẹnu sọ̀rọ̀ ọmọ Yorùbá, ẹ bá pín fídíò yìí, ẹ kó débi tó yẹ kó dé, ẹ lọ fọkàn yín balẹ̀, ẹ lọ fọkàn yín balẹ̀ lórí ọ̀rọ̀ Fúlàní, lórí àwọn Fúlàní ajínigbé wọ́n máa wọlé pátápátá tí eégún ò ní ṣiṣẹ́ yọ mọ́ ìlú yìí. Èmi mo sọ bẹ́ẹ̀ fún yín. Bàbá wa ní ká lọ fọkàn wá balẹ̀. Ẹ mọ Yorùbá tẹ wà nílẹ̀ Haúsá, ẹ máa bọ̀ nílé tàbí kẹ́ stay safe. Àwọn ará bíi ẹranko ni wọ́n, gbogbo alámọ̀. Lọ́pọ̀ ìgbà wọ́n máa ń sábà fi ìkanra àìtàfi mú ajé. Kí ló kan àìtàpẹ̀lú ajé? Ṣé torí ó jájé òun ló máa ń mẹ́ni tó máa rà wá? Mo rí pé gọ́vùnà Ṣèyí Mákindé gan wọ́n ti ń kọ sáárá
tẹ bá dẹ̀ wò mo sọ fún yín mo ní presidency àti bàbá Tinubu gbogbo wọn kan ṣébì sọ fún yín lánàá ìjọ tí nǹkan yẹn ṣẹlẹ̀ gangan ni mo sọ yìí ìjọ ẹwẹ má wọrí tí president ìlú àtàwọn tó jọ ń ṣiṣẹ́ tó bá kan sára séèyàn kí ló tún kù gbogbo àwọn yòókù gbogbo àwọn gọ́fù tó bá kan sára nàdẹ́m sàbí kábọ̀ sí ń bọ̀ sí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá pátápátá ni wọ́n rọ́gbà yìí olóyè Sunday Igboho ká bó tiẹ̀ jẹ́ pé wọ́n ti ṣèrànlọ́wọ́ kankan fún wọn ká fẹ́ kọ́ ṣe lásìkò yìí ẹ̀yin bàbá wa lọ́balọ́ba ẹ̀yin elite big businessmen bí Wálé Adénúgà Adélékè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ billionaires in dollars kọ́ gbé sponsor Ìwé Ẹkùn ó dáa kéèyàn sponsor Ìwé Ẹkùn ju kéèyàn sponsor entertainment orin tàbí kéèyàn máa sponsor àwọn afẹ̀míṣòfò tàbí kéèyàn máa sponsor olóṣèlú yes a mọ̀ pé president sì máa ṣe tó bá fẹ́ ṣe wọ́n sì máa ṣe kankan wọ́n gbọ́dọ̀ wọ́n ń wojú ilẹ̀ lẹ́ẹ̀kan sí fẹ́yìn tó bá wù mí fúngbà àkọ́kọ́ orúkọ mi ni Williams Olúwatósìn tí mo jẹ́ ìkànnì àwọn frontline media olóyè Sunday Igboho lórí ọ̀rọ̀ ìrìnàjò tá a wà yìí mo dẹ̀ tún jẹ́ ìkan nínú àwọn agbóhùnsáfẹ́fẹ́ fún Ìwé Ẹkùn under the leadership of Yèyé Dára tó jẹ́ director of publicity and media Ìwé Ẹkùn under àwọn làwà so eléyìí tá a ṣe yìí just ráńpẹ́ ni a sì ń bọ̀ wá fún yín ní full details òru bí nǹkan yẹn ṣe ṣẹlẹ̀ tó kàn mí lára gẹ́gẹ́ bí ìkan náà àwọn mídíà àsáré bẹ̀rẹ̀ research àṣeríṣiríṣi la fi gbélé síta kẹ́yìn wá lè mọ̀ wípé ẹ fọkàn yín balẹ̀ God is in control news tó gbé jáde yẹn wọ́n gbé láti fi discuss but kí má parọ́ fún yín kàkà káwọn bàbá wa kọ́ padà sí wọ́n advance sí ni ó going back fẹ́yìn tó wá gbé polówó ọjà fún wa tàbí fẹ́ bá mi sọ wọ́n tí ọ̀dì ọ̀dà ẹ pè mí sórí +229 01 nọ́mbà kó tó ní mo ṣe ń lò +229 01 57 74 79 70 +229 01 57 74 79 70 WhatsApp only ni o tàbí 081 76 03 4216 nọ́mbà Kotonu là ń lo íńtánẹ́ẹ̀tì Kotonu so ẹ̀yin tó lọ bá dẹ̀ bùkún fún ẹ sẹ́ndì owó sí wa èmi mò ń sọ Magbi TV kára dátà kára oríṣiríṣi àwọn kan ká recharge àwọn wifi wa bíi 2 sí 3 ká recharge ẹ̀ ẹ̀yin tó lọ bá dẹ̀ bùkún fún ẹ support wa ká get desktop mọ́ drone àtàwọn kankan tá tún lè máa lò láti lè jẹ́ kí iṣẹ́ ilẹ̀ Yorùbá yá àwọn iṣẹ́ tá ní bí generator air condition kan ẹ̀yin náà ibẹ̀ gbé ń pariwo mo dọ́gbọ́n sí gan ní ariwo abẹ́lẹ̀ òtún ṣe pọ̀ tó yìí Oòduà kò ní gbé ọ̀dàlẹ̀ WhatsApp number mi nìyẹn o not direct call WhatsApp number Oòduà kò ní gbé ọ̀dàlẹ̀